Agẹmọ Ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàwà bẹ́ẹ̀lú ọ̀pẹ. Ẹ̀ka lẹ́ẹ̀kan sí Ẹ̀gbá o. Ṣẹẹrẹ Èrèlé Ẹrẹ́nà Igbe Èbìbí Ògùdù Agẹmọ Ògún ọ̀wẹ́wẹ́ ọ̀wàwà bẹ́ẹ̀lú ọ̀pẹ. Ẹ̀gbá ẹ̀bọ̀rẹ̀. Ó sì ní okùn tún wèrè. Yóò gbọ́ sí gbájú. Àwọn méjì ló ń gbà sálẹ̀ látẹ̀kọ́. Àtàrí ìgé àti ọ̀ṣì yìí ẹ ti bá wọn fà lébi wípé. Wọ́n fẹ́ lè dènà léra wọn náà láì. Ìyá mi Adékọ̀yà bí ń bọ́ lẹ́yìn mẹ́bọ̀ lókè padà. Ẹni pé ẹ mọ́ tẹ́ ẹ ṣe àbí. Bàbá Ṣẹ̀gàn mi dògún. Bàbá. Nǹkan tí mo ṣe. Ẹ má sọ èdè Gẹ̀ẹ́sì mọ́. Èdè tí ẹ sọ wípé ókè tẹ ẹ bá ti sọ èdè Gẹ̀ẹ́sì. Ẹ má kánjú ẹ bá fẹ́ dáhùn lórí rẹ̀. Tẹ bá ti kánjú ẹ sọ èdè Gẹ̀ẹ́sì. Ọ̀tún fà mí. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan kẹ́ tó tẹ̀síwájú. Ọ̀yá. Ẹ jọ̀ọ́ ètò yìí aago mélòó ló máa ń wáyé? Nítorí pé ìgbà àkọ́kọ́ mi lélẹ́yìí láti darapọ̀. A máa bẹ̀rẹ̀ ní. Mo fara fẹ́ fọgbà tó bá ń wáyé. Aago 9:00 àbọ̀ alẹ́ la máa bẹ̀rẹ̀. Lálẹ́. Ṣé ní ojoojúmọ́ ni àbí lẹ́ẹ̀kan lọ́sẹ̀? Òní a máa wá lójoojúmọ́ ni. Tẹ́rí bí aago bíi 2 òru la máa parí ẹ̀ ṣùgbọ́n ní ó ń dùn mọ́ wa. Bàbá mi sì ń bẹ pẹ̀lú mi. Wọ́n sì ti lọ sùn. Kò la fi ń bá wa fà já lọ báyìí. Ọ̀yá alẹ́ yà fẹ́ fàjà àfàpín ni o. Ṣé ẹ ti ṣe tán? Kò sí wàhálà. Ọ̀yá. Ó yẹ dárúkọ. Ṣé wà pẹ̀lú mi? Mo wà pẹ̀lú yín. Ẹ dákọ̀ ṣẹ́ 5 tó jẹ́ sí àbáláyé. Àti bá a ṣe kí wọn. Iṣẹ́ àgbẹ̀dẹ. A máa ń kí wọn ní àrọ̀yé o. Iṣẹ́ àgbẹ̀ a máa ń kí wọn ní àròkọ bọ́dúndé. Iṣẹ́ ọdẹ a máa ń kí wọn ní àrèpantògún. Iṣẹ́ onídìrí a máa ń kí wọn ní ojúgbòrò àtọ́pọ̀ ìyáwóyà. Iṣẹ́ ẹlẹ́ẹ̀karùn mò ń bọ̀ o. Iṣẹ́ ẹlẹ́ẹ̀karùn ní ilẹ̀ Yorùbá. Iṣẹ́ ẹlẹ́ẹ̀karùn. Ní o. Ẹjọ́ ẹ fún mi láyè díẹ̀. Ẹjọ́ iṣẹ́ ẹlẹ́ẹ̀karùn òun ni iṣẹ́ àwọn tí wọ́n ń kọ̀pẹ. Ẹ̀dẹ̀ fún mi ṣe yẹ̀yẹ́. Yẹ̀yẹ́ wá ń dùn yàn o. Iṣẹ́ ẹ méjì ò dùn yín o. Sẹ́wọ́n ètò yìí a máa fàjà fúnra wa tán bẹ́ẹ̀. Ẹni tí ó dùn yín ni o. Tẹ bá ń dáhùn ìbéèrè ẹ má gbójú lọ sí comment section. Tẹ bá ti dà mí èrè ẹ má wojú anybody ẹ lè díjú yín báyìí kẹ́ ẹ máa sọ ìbéèrè yín. Tẹ bá ti já mi bọ́ nísìnyí màá yọ ìgò ojú bọ́dà wa látún. Màá yọ ìgò ojú yín o. Bọ́dà wò lẹ́ ń pè. Lẹ́yìn kẹ́dúró sọ́wọ́ ara yín èmi lè kí wọ́n mọ̀. Láàrin kẹ́sùn ìgbórí ìsìn. Kó yá o àti ìyá mi Adékọ̀yà. Mo dá yín lóhùn iṣẹ́ ìyàwó. Ń gbọ́ yín olóòtú. Ó yẹ bá wa ka iṣẹ́ lóògùn ìṣẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ yín nù. Màá gbìyànjú. Ṣé ń gbọ́ ẹ̀ka dáadáa kódà tẹ́ ẹ̀ bá gbà pé ẹ sáka kó dùn ọ̀ya. Iṣẹ́ lóògùn ìṣẹ́. Múra sí iṣẹ́ ọ̀rẹ́. Wọ́n tún ti ń ní òkè ìwọ Ọlọ́run. Tíṣà ni wọ́n lè wá sọ èbó. Ṣé tíṣà ni wọ́n lè? Ó yá Ọláyù ní ìké ti wà ń bẹ̀.
olówó mascom náà máa ń bọ̀ lókè ṣé mo ti jẹ́wọ́ lẹ́ẹ̀kan ṣé mo ti wò wá tán ni. olóòtú ó ti yá o. adúpẹ́ f'Olúwa. ọ̀yá o ọ̀gbẹ́ni Ọláyùnéèkì tó ti yá yín. ó máa pẹ̀lú yín olóòtú o. kí ni 200 ní Yorùbá 200 ní Yorùbá kí ni. ọgọ́rùn-ún méjì. Yorùbá náà ní. oníjìbìtì. Ọlọ́run wá gbọ́. ẹ̀dá sátidé sọ̀rọ̀ November àti ìwọ́nú oṣù yẹn ti ń pariwo lé wa lórí. Ọ̀ṣì tó bá lè mú ẹ lálẹ́ yìí lọ́nà ilé. Ó yin Ọlọ́run ni. Orí ẹ̀gbọ́n ẹ̀ kú. Ó ní orí Ọláyùnéèkì ti kú. Ọláyùnéèkì ó fún ọ ní èpè Ọláyùnéèkì wá fún ọmọ ìdígbè lókè ẹ wá fún ọmọ yìí ní èpè ọba yẹn fún wa tí ò dáa. Ó yẹ k'Ọláyùnéèkì lọ dúró de lọ́nà ni. Wàláhì ó yẹ kán ayé rẹ̀ bàjẹ́ ni. ọ̀yá o November 26 tó ti yá. mo wà pẹ̀lú yín. ìbéèrè yín rèé o kí ni nǹkan tó jẹ́ wípé tó bá bọ́ọ̀lẹ̀ yìí máa ń pòórá a sì máa rùn kí ló kọ ẹ̀. Ìṣó. ṣé ẹ máa ń so. ẹ̀dá tó bá wà láyé tí ó bá so òkú ni. irú sùn èyí máa ń so. Ìṣó tọ́lọ́run bá ti fún mi ní ọ̀run náà ni. ẹ máa ń yẹ̀dì tẹ bá wà nínú ọkọ̀ èrò tí so wá ń gbẹ̀yìn bó lè ṣe máa ń ṣe. ìmọ̀ rìndìn mọ́ ni. ẹ máa Ìfẹ́ mọ́ dáadáa. ẹ̀yìn rídì máa dáadáa ni ọ̀dà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé o. ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ dábọ̀ mo ti gba méjì tẹ́lẹ̀ o. náà tẹ́ ẹ bá ti jábọ́ ẹ tó padà wọlé ni ó ti lọ́nu. òfin bíi ilé pọ̀. ẹ má fún mi ní ìbéèrè tó le o. Ọláyùnéèkì ti ń bá ọ̀ṣì try Ọláyùnéèkì tàbá gbá ọmú èmi ò sí gbà o. November ṣe wà ń bẹ̀. àbí n ká rídì sá. November. mo wà pẹ̀lú yín. mo wà pẹ̀lú yín èèyàn kan bá mi sọ̀rọ̀ bíbá. nǹkan tẹ́ ẹ. ó ti lè lọ sà yín náà ni. ẹ̀yin tẹ́ ẹ wà ń sálẹ̀ kí ló kọ yín. má tàn mí àbí kí ló kọ yín. hello. ẹ kalẹ̀. lọ́tọ̀ mi. ṣé Yorùbá ni yín ni. Yorùbá ni mí. tẹ́ ẹ mọ̀ nǹkan tá à ń ṣe ń bíbà yìí. mo gbọ́ pọ́n jẹ́wọ́ ni ibi tán bá dẹ̀ ti jẹ́wọ́ lọ́kàn tèmi máa wà. ó dà bẹ́ẹ̀. bàbá sọ̀rọ̀. àti ibi tí mo ti ń sọ̀rọ̀ báyìí wá. ẹ mọ̀ sí èdè Gẹ̀ẹ́sì o. mo mọ̀ pé Yorùbá ni. àti Èkó. Èkó. bẹ́ẹ̀ni. ọ̀dà ọmọ bíbí ìlú bo gangan ni yín. ọmọ bíbí wọ́n bí mi sí ilẹ̀ Òkè Ọya. àlọ́mọ bíbí ìlú bo ni yín ìlú bo lẹ ti wá. Ọ̀yọ́ l'Ógbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ni yín báwọn tó ti yé yín báwọn torí ìjọ mi ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ ni yín wọ́n bí yín sókè Ọya ẹ wá ń gbèlú Èkó. bẹ́ẹ̀ nìkan tán ọmọ ó lé mẹ́ta. ọ̀yá o ìbéèrè 5 lá fún yín ẹ má sọ èdè Gẹ̀ẹ́sì o tẹ́ ẹ bá ti gba 3 ń bẹ̀ ẹ lè sọ wípé olóòtú bá ń kówó mi òun ò sí mọ́. ṣé ẹ ti gbọ́. èló ní ìbéèrè kọ̀ọ̀kan. ẹ má sọ fáwa. ìbéèrè tẹ́ ẹ bá ti gba béèrè 3 ẹ ti jẹ ìlàjì ẹgbẹ̀lẹ́gbẹ̀ tẹ́ ẹ bá wá gba béèrè yín pé yéyé ẹ gba òdìdí owó yín ìbéèrè 5 náà ni tí ó fi parí. tó ti yá. Oyè.
irú ọmọ wo ni Yorùbá ń pè ní ẹ jẹ́ àtẹ̀síwájú. irú ọmọ wo Yorùbá ń pè ní Àjàyí náà. Àjàyí? Àjàyí Crowther ni. Àjàyí Crowther. Àtẹ́wọ́ fún yín. ẹsẹ̀ ìwọ̀n wa ti bẹ̀rẹ̀ àtọ́ wọlé abẹ̀bẹ̀bẹ̀bẹ̀. Olúwo bá sọ̀rọ̀ kí ẹ tó wá sí síbẹ̀ ti jẹ́wọ́. Mi ní súnṣẹ́ mo ní ìdíwọ́ handout. Ọyẹ bọ́ọ̀lẹ̀. Handout ti já mi. ẹ lọ máa ṣáńdọ̀ tí ń ṣẹlẹ̀. Àtọ́tù kù bẹ́ẹ̀ tàbí ẹgbẹ́ ọ̀lẹ́ ọmọ ti ń rẹ̀ mí. Ẹ fún mi láìsí kìrìmù, ẹ fún mi lẹ́bùn ẹ̀yìn kíní ìlẹ́bùn. Kápá àwọn obìnrin tí ń jùdí ní ẹ ti lọ fún ẹ lẹ́bùn. Ẹ bá wa gbé animation wọlé. Ta ló wà ń bẹ̀? Dine. Alhaji M Ọlákúnlé ẹ̀ka alẹ́ o. Akú àjẹ o. Tàbí akú àjẹ o. Àjíǹde arọ́mọ jẹ́ o. Akú àjẹ o. Àṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ sórí ètò. Ilé wa ń kọ́ bẹ́ẹ̀ o. Tí ẹ ti mọ nǹkan láti lórí Wà ètò náà yìí. kí n olóòtú o. Ẹ̀kọ́ àpè. Àbíkẹ́ ẹ bá ṣàlàyé rẹ fún mi o. Ẹ gbọ́dọ̀ sọ èdè Gẹ̀ẹ́sì o. Àkọ́kọ́ tí màá wá béèrè. Ní Èdùmàrè ó kún wa lọ́wọ́. Ṣé ẹ gbọ́ mi dáadáa ni? Èmi ń gbọ́ dáadáa. Ẹ lọ kẹ́ ẹ wọlé padà. Hẹ́kù Àyàntọ́lá o. Àyàntọ́lá onílù dé káàbọ̀ ọkùnrin okun. Àyàntọ́lá. Ètò sà. Sà ọyẹ bọ́lẹ̀. Ẹ má fi èdè Gẹ̀ẹ́sì. Ẹ pẹ́ tó ní sà. Wọ́n ti fi sà ṣe yí àdé ẹ má pọn mi lé. Ẹ má sọ wípé òkè November. Mo wà pẹ̀lú Kí ni máa já yín ná? ẹ̀ẹ̀kan tẹ́ ẹ já mi yẹn wọ́n ibi iṣẹ́ ni mo wà wọ́n pè mí ni mo fi dáhùn ni mo fi fèsì yẹn. Bẹ́ẹ̀ ni. Ọ̀dà. Ṣó ti wá yá báyìí? Mo wà pẹ̀lú yín. Ọ̀dà mo ti gbọ́. Ìyàwó tó ya fàdápá kún adá ikún lọ àdáṣe kínni. Mi ì gbọ́ yín. Ìyàwó tó ya fàdápá kún ikún sá lọ àdáṣe kínni. Mi ò mọ̀. Ẹ mọ̀ wí. Mo ti sọ fún yín pẹ̀lú àwọn ìbéèrè tẹ́. Mi ò mọ ìbéèrè yẹn ẹ dákun dábọ̀. Ẹ bá mi wá ìbéèrè tó rọ̀ díẹ̀. Ọ̀yà o. Ẹ ti gbìyànjú dáadáa. Ẹ bá ń gbá kẹ̀kẹ́ wọlé o kọ́ wá gbúrò o. Ó náà ti gbìyànjú dáadáa tààrọ̀. Ó ti sùn kò tí ẹ kọ́mẹ́ǹtì mọ́. Ó ti rẹ̀ ẹ́. Àbí kábídì. Ọgbẹ́ni November. Mo wà pẹ̀lú. Nǹkan tẹ́ ẹ dé sójú kí ni Yorùbá rẹ̀? Tí mo dé sójú. Pé mo fi fẹ́ pè o. Ìgò ni. Ìgò. Kì í ṣe ìgò. Kí wá ni? Bàbá mi láti débẹ̀ ti lọ báyìí. Wọ́n máa ń pè ní awò. Òkè awò. Òkè. Jẹ́ ìgbẹ́ni kan òkè. Awò ojú náà máa ń pè. Àyàntọ́lá ẹ̀ka alẹ́ sálàáfíà lẹ́wà. Dáadáa lọ. Ṣé ẹ mọ nǹkan láti lórí ètò? Ẹ là mí lọ́yẹ̀. Ẹ gbọ́dọ̀ sọ Gẹ̀ẹ́sì. Mo dúpẹ́ Ọlọ́run. Ẹ gbọ́dọ̀ sọ Gẹ̀ẹ́sì. Ọdún dé o.
ọlọ́mọ náà lọ. Tẹ bá sì ti gbàgbé èrè yín ẹgbẹ́ ẹ̀bùn. ọlọ́kọ náà lọ. Ọmọ bíbí ìlú bo ni yín? Ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni mí. Mo sì dàgbà sí ìlú ilẹ̀ Haúsá. Àmọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí. Nígbà tí ń bá wa sọ̀rọ̀ báyìí. Mo wà ní ìlú Èkó ní báyìí. Ìlú Èkó? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ wo lẹ ń ṣe? Àwọn wọlé ni. Wọlé là ń ṣe lẹ́kọ̀ọ́. Ẹ̀yin lẹ ń wọlé onílé? Wọlé o. Àwọn onílé ni wọ́n máa ti rí pé ilé náà ti sán. Àbí tí wọ́n bá lọ sí ìlú òkè, òkè òkun. Àwọn á sọ pé ká bá wọn wó rẹ̀. Ẹ má máa sọ èdè Gẹ̀ẹ́sì mọ́. Ọláyùnìgè. Olúwa mi. Kí lẹ fẹ́ ṣe fún ọ̀ṣì? Ọ̀yà ò ẹ̀yin náà gan kí lẹ fẹ́ gan bọ́ ẹ jẹ́ kí n mọ tẹ́ ẹ fẹ́ báyìí ká sì yanjú ẹ̀ báyìí. Nǹkan tí mílíọ̀nù náà wá sí náà fẹ́ jẹ owó ni. Tẹ́lẹ̀ ló fẹ́ gan ni àbí ẹ kàn wò pé jẹ́ kí n wá dá àwọn ọkùnrin ìlálẹ́ yìí láàárọ̀. Ọlọ́ọ̀fin ìwọ̀n dá àwọn yín o ní abáyé ṣe ni kémi náà jẹ́wó. Ẹ sì jẹ́wó. Agbára Ọlọ́run. Ọ̀yà ta ni bàbá ọ̀rẹ́ mi yàn? Àbá bí ń ṣe jẹ́wó náà lẹ́ ń ṣe. Odùduwà ni. Odùduwà ni. Ìbéèrè kejì rí o. Ìbéèrè yín látàárọ̀ tí mo ti gbà ó ti lé ní 10. Tẹ́lẹ̀ ti jábọ́ lẹ́yìn ti lọ. Nígbà méjì ẹ̀ ń já mi bọ́. Irú ọmọ àwọn náà pè ní déndé nílẹ̀ Yorùbá. Déndé. Bàbá náà déndé ni ọmọ ọ̀ṣì yẹn kí ló túmọ̀ sí? Abá ní déndé ni ọmọ ọ̀ṣì yẹn. Bóyá ká ní ọ̀ṣì tutù ó mọ́gẹ̀dẹ̀ ní ọ̀ṣọ́. Ọya máa lọ. Wọ́n ní ọ̀sì tutù ni o. Ẹlẹ́jọ̀gẹ̀dẹ̀ ní comment section. Wọ́n ní ọ̀sì tutù. Bàbá mi láti dé bẹ́ẹ̀ ọmọ ti dé ẹ bá ń gbé wọn. Alhaji Ọlákúnlé ṣe wà ń bẹ̀. Ojú òpó yìí ni ò dáadáa o. Nífẹ̀ẹ́ mi ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sà o. Ẹ ti bọ́ọ̀lẹ̀ anẹ́mọ́sọ èdè Gẹ̀ẹ́sì lórí ètò iṣẹ́ ti gbọ́. Ó yẹ padà wá báwọn ẹ padà wá. Ẹ padà wá. Ọmọ olóbi fòwúso. Lóòtù. Báwo ni? Àdáni. Ọkàn mi ti ṣàfẹ́rí rẹ̀ ló yẹ kí n gbé ọ sókè mo ti gbóhùn ẹ tipẹ́. Ẹ ṣeun. Mo ṣe mo dúpẹ́. Tẹ́sí ń falẹ̀sẹ̀ mo lè má pẹ́ di láìfi tí ìdálẹ́ ọ̀la. Lórí òní ní ìsìn báyìí ìlọ ibi iṣẹ́. Mo wà ní láti ìgbà tí ilẹ̀ ti bá tí ìdálẹ́ ọ̀la tí ó di ọ̀túnla ó di jọ́ Sátọ̀dé. Bó wà ní nǹkan? Dáadáa ni. Tọ́mọ̀ pé ìyàwó mi ni mí náà lórí ètò yìí. Ìmọ̀ o. Tó gba ọkọ mọ́mọ́ mẹ́nà lọ́wọ́. Táyé rẹ bá yọ. Ọ̀fẹ́ gbà mí mọ́mọ́ mẹ́nà lọ́wọ́ àbí? Ṣé ó sì wà níbọ̀ ọjà? Ọ̀ṣì bó o ní? Ṣé kí n máa fọ́lò tún lọ sọ fọwọ́ sí? Ló wọ́n fọwọ́ sí. Ọ̀dà Àríkẹ́ ẹnìkan náà ti fọ lówó lẹ́ẹ̀kan wọ́n fún ọ ní ìlàjẹ ìgbèrèlẹ́gbẹ̀ ó fẹ́ jẹ́ sí àbí? Bẹ́ẹ̀ni. Ṣé kí n fọ́n béèrè àbí ọ̀fẹ́ jẹ́? Ẹ fún mi ní ìbéèrè. Ọ̀yà o ìbéèrè mi rèé o tó bá ti gbà béèrè méjì o ti gba ìlàjì yòókù bá wọn kórè dé. Yorùbá máa sọ wípé àtiránmú gángan kò sẹ̀yìn kẹ́ni. Kò sẹ̀yìn kánná. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé o. Àwọn
Yorùbá bọ̀ wọ́n ní tá bá ní pé ọmọ náà ó ti ná múrímówó ló túmọ̀ sí. ó ti náwó tán ni. ó ti ná tí ò yẹ kó ná. ó ti ná múrímówó kí n túmọ̀ rẹ̀. ó ti ná tí ò yẹ kó ná, ó ti náwó kọjá àyè. ó ti náwó kọjá àyè. Àríkẹ́. lóòtú. Oorun ò tí ì kún ọ ni. Oorun ò tí ì kún mi ìgbà tó yẹ wà lórí òtò. Tí mí náà bá gbá ọmú. Mí náà ti lọ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi lókè, mi ì mọ̀ nǹkan tí wọ́n kọ síbẹ̀, mi ì tí ì rí, ó kàn wá fírí ni kó má jẹ́ pọ́n lọ ṣépè. Owó ń bẹ́ńlẹ̀ tá fẹ́ jẹ́ wálé fẹ́ kí èèyàn márùn-ún jẹ́wó láàárọ̀ kí n tó ká tó parí láìfù yìí ni. Èmi ń jẹ gbẹ̀lẹ́gbẹ̀ tó pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́. Àwọn èèyàn ò tẹ fún alẹ́ bò lórí. Tẹ́ni tọ́ọ̀ṣì ń kọ olóòtú, Àríkẹ́ tẹ́ òbò fún olóòtú. Ẹ mọ́ sọ̀sọ̀ pé orí ètò àìkè sọ̀sọ̀kùsọ̀ àwọn kan bẹ́ẹ̀ pé wọ́n máa gbé ètò ìfún àwọn ọmọ wọn pé ká máa gbọ́ ẹ̀kọ́ Yorùbá ẹ dákun tó yọ lọ sẹ́gbọ́. Àwọn ìyá mi kan bẹ tó yẹ pé wọ́n wà lórí ètò yìí tó yẹ pé wọ́n máa sábà wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ wọn wọ́n jọ máa kọ́ ẹ̀kọ́ yìí. Ọ̀ṣì káì. Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má kọ ẹ̀kọ́ púpọ̀ ẹ jọ̀ọ́ torí tó náà ẹ má sọ gan. Ibi báyìí ẹ̀kọ́ là ń kọ́ ń bẹ̀ àyè àwàdà ń bẹ lóòótọ́ ṣùgbọ́n ẹ má jẹ́ ká ṣe àwàdà tí ó bá ti ní ìsọkúsọ nù. Ẹni tá bá sì jàbọ́ à ń bá ṣàwàdà ni á tún gbé sókè. Èmi kọ́ mo lówó tí mò ń ná àwọn kan náà fa pé ọmọ yín ló gì fún èèyàn márùn lówó lónìí èèyàn 10 mò ń bọ́ ibi ń pa mẹ́ni o. Ṣé mo ti jẹ̀làjì tó kù? Wá jí gbé olè. Mo ti gba ìbéèrè méjì olóòtú. Àwọn kẹyọ kan. Ẹ̀yin náà lẹ ní méjì. Sóòtọ́ ni tí mo sọ bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀. Ọ̀yá bọ́ọ̀lẹ̀ ọ̀yá lọ kọ́ pé mo ti jẹ́ odidi owó báwọn odidi ẹgbẹ̀lẹ́gbẹ̀. Ẹ̀jẹ̀ mi náà jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó kù kí n lè pàjọ́ ẹ̀ dé. Ọ̀yá o. Olówó mascom ti wà ń bẹ̀. Mo wà ń bẹ̀. Ìbéèrè yẹn àkọ́kọ́ rẹ o. Kí ló ń wọ Yorùbá pè dénde? Ọba ẹ ṣé o, ẹ fún alẹ́ bí wọn. Olówó mascom ṣe wà ń bẹ̀. Olówó mascom ṣe wà ń bẹ̀. Mo wà ń bẹ̀. Irú ọmọ wo náà pè ní dénde jùlọ? Nífẹ̀ẹ́ mi ṣe wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀. Àkọ́kọ́ yín rí àbí? Àkọ́kọ́ mi ni. Ẹ má sùn èdè Gẹ̀ẹ́sì mọ̀ṣẹ́ ti gbọ́. Mo ti gbọ́. Tá a bá sì sọ wípé ajá yín bọ̀ bá ní pé tá a bá ní pé ẹ bọ́dẹ̀jọ nǹkan kan à ń sáwàdà ní o àgbésọ́ kan ṣe ti gbọ́ à ń fi àfin ṣeré ni o. Mo rí lẹ́ẹ̀kan ẹ ti fẹ́ máa sunkún. Olóòtú. Ó yẹ bàbá ajá bí bàtà àkọ́kọ́ bí ìrìn nínú mẹ́ta. Ajá bí bàtà dídòjé ehejò ẹhẹyẹ fífìlà gígèlè gbígbàgùdà yí Haúsá. Ṣé kí n máa kà lọ ní àbútídá? Níbo ẹ kà tán ni. Fífìlà gígèlè gbígbàgùdà yí Haúsá. Ìgbàdá ọkọ̀ bẹ̀rẹ̀ mo bóyá pé mo bóyá ẹni kankan gidi lórí yìí bẹ́ẹ̀ fún wa lóye. Ẹ wá débi tẹ́ ẹ mẹ́dé ẹ wá débi kí n máa kà lọ.
àti ẹ̀mọ̀ kankan mọ́ ọyẹ bọ́ọ̀lẹ̀. bóyá Hausa ni wọ́n. Hausa bàbá yìí o. Àyàtọ́lá. ẹ kú ètò. ẹlẹ́yìn lẹ́yìn wọlé onílé. à ń bá wọn tún sí ni. ẹ bá wọn tó ní ó lé sí. Ọlọ́run tó lè tàyín náà sí ṣe ti gbọ́. Ọ̀dà o ìbéèrè yín rèé o ìbéèrè pẹ́ta lẹ fẹ́ gbà yìí o. Ojú ogun lẹ́ ń lọ èrò ọjà paramọ́. Nílẹ̀ Yorùbá ọba Àwó ó ń jẹ́ olúwo ìlú Ìwó ọba Dr. Abdulrasheed ọba ńlá aláṣẹ lórí òrìṣà ẹkùn ọkọ gbogbo àwọn ìfisọ́ ẹ̀mí agbègbè ilẹ̀ Yorùbá káfàtà. ìgbéraga ní ọ̀pọ̀ èèyàn ara wo yìí. bá a mẹ́rin tọ́lá ẹ má sọ èdè Gẹ̀ẹ́sì o. ọba àlú Ọ̀yọ́ wọ́n ń pè ní Aláàfin Ọ̀yọ́ ọba àlú sẹ́yìn pọ́ mọ̀ kó sọ̀rọ̀ ní àbí. àwọn Ògbómọ̀ṣọ́ ni. ọba àlú Òṣogbo wọ́n ń pè ní Àtaọ̀jà Òṣogbo kí wá náà pọ̀ ọba àlú yín. Ṣọ̀ún Ajagungbadé kẹ̀kẹ́. ìbéèrè ẹlẹ́kejì rèé o ìbéèrè yín rèé o ṣé wà pẹ̀lú mi. wọ́n á pẹ̀lú yín. ẹ bá wa dákọ̀ ọ̀la márùn nílẹ̀ Yorùbá ilẹ̀ àtàn máa ń kọ sẹ́ẹ̀kẹ̀ ẹ sọ márùn fún wa nílẹ̀ Yorùbá. Bàmú. Pélé Mọ̀dínà ó di méjì. Lọ́sùn kí ni ẹ̀yin kọ́ lè sùn. Pélé Bàmú. Bàbá onípélé yẹn máa pọ̀ ẹ máa sọ ayé là lọ àwọn ìjà yín bọ̀ wọ́n sí pẹ́ báwọn. ó kọ́ àkàsọ̀ o. ó gun àkàsọ̀ mọ́ yín lọ́wọ́ ẹ tó padà wá ẹ tún bá béèrè mí náà ní báwọn a sì mọ̀ pé ẹ̀ mọ̀ là báwọn. ẹ mọ̀ làbọ̀ owó kọ sọ̀stẹ́n làbọ̀ ọmọ ẹ ká alẹ́ o. sọ̀stẹ́n ẹ mute àti mute yín ó yẹ ẹ mute ara yín padà báwọn. ẹ tẹ́ kí ní gbóngbóng. ọjọ́ àpẹẹlú yín sá. tí wọ́n fi sàásì yín ni àlẹ́ mọ́sọ̀ Gẹ̀ẹ́sì mẹ́ bàbá mi ẹ bọ́lẹ̀ ẹ padà wá. ó ti wá mọ ilà ẹ̀yà máa bẹ́ẹ̀ tó lọ sẹ́wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀dà ẹ má sọ èdè Gẹ̀ẹ́sì mọ́ o. mo ti gbọ́ sá. oyè bọ́lẹ̀ bàbá ẹ bọ́lẹ̀ ọmọdé sì kẹ́ lóò jẹ́ wá rí yarí. olórí Àdùnní Àdè ẹ tí ì sùn ni. àmì ìsún àwọn ọmọ máa jẹun àwọn ọmọ á jẹun ni àwọn ọmọ á jẹun ni. ìgbà táwọn ọmọ fẹ́ jẹun tẹ́yìn wá lọ ya olódò ń kọ́. ìbéèrè wo la bí ní kẹ̀kẹ́ mọ̀. ẹni kí n ka abijá ajá. ó yẹ ẹ̀ka ẹ̀dùn kọ́ ó yẹ ẹ̀ka. ok ajá ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ṣàánú mi. ọ̀yà ajá ó yẹ mọ̀ kálọ́ bá. ajá bí bàtà bí ọmọ sẹ́ksì kalẹ̀. ejò ẹ̀fọ́. ẹ̀ẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀fọ́ ajá bí bàtà dí dòdò ejò ẹ̀fọ́ fìlà gègé gbólóhùn ṣe gbólóhùn ẹlẹ́lọ́ọ̀dì àbí gbólóhùn aláfiwé.
Ọlọ́run bá ń gbọ́ ètò ìsìn ti dùn mọ́ mi bí kí n má kó lórí ètò mọ́ tí èdọ́lá. Inú mi dẹ̀ ń dádùn nígbà tí mò ń gbọ́ gbólóhùn afárá ẹ àbí gbólóhùn ẹlẹ́lọ́ọ́. Ọlọ́run bá ń gbọ́. Ajá bí bàtà. Ajá ejò ata ẹ̀fọ́ okun àbí àlùbọ́sà.